Ẹ̀yin èèyàn lé, ejò tó kọ̀ tí ò ṣòro òun ni ọmọ aráyé ló fi ń digi wálé. Ẹ rí pé èyí tún lágbára. Kábíyèsí wọ́n fa iṣẹ́ sọ̀dún wọn yọ o. Wọ́n ní kí ni àǹtí wa kí iná tún fẹ́ gbé wọnú pálásì àwọn. Nítorí pé ìyá nífá wọ́n ti ṣe gbogbo ètò kó tó di pé wọ́n padà sílùú wọn. Wọ́n dẹ̀ ní ẹnikẹ́ni tó bá wá sínú pálásì kábíyèsí tó bá gbé nǹkan tí kò ń ṣe nǹkan tó yẹ kán gbé wọbẹ̀ tó bá gbé wọbẹ̀, wọ́n ní pé kábíyèsí kedere ni ó máa hàn sí wọn. Wọ́n ní ìgbà tí àǹtí wa wọnú pálásì wọ́n ní ṣe ni wọ́n mú ìlẹ̀kẹ̀ wọ inú pálásì. Wọ́n ní kábíyèsí dẹ̀ pariwo ìpè kí ló tún fẹ́ gbé wọnú pálásì mi ìwọ obìnrin yìí. Kí ló dé tó jẹ́ pé lójoojúmọ́ lẹ̀ ń gbé nǹkan wọnú pálásì. Wọ́n ní bí àǹtí wa ṣe kúnlẹ̀ nìyẹn tán ní rárá o. Kábíyèsí àwọn ò gbé nǹkan kan wọnú pálásì yín o. Àǹtí wa àwọn náà fáwọn ní ìlẹ̀kẹ̀ nígbà tí wọ́n travel. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní àwọn ò mọ nǹkan tó wà nínú ìlẹ̀kẹ̀ o. Àǹtí wa ló fi ìlẹ̀kẹ̀ lé àwọn lọ́wọ́. Wọ́n ní bí bàbá wa ṣe lọ fa ancient sword yọ nìyẹn. Wọ́n nígbà tí bàbá wa fẹ́ ancient sword yọ wọ́n láǹtí wa bá bẹ̀rẹ̀ sí í pariwo kábíyèsí kábíyèsí mi ì mọ nǹkan kan o. Mi ì mọ nǹkan táǹtí wa fi sínú ìlẹ̀kẹ̀ o. Ìgbà tó travel ló fún mi nílẹ̀kẹ̀ o. Ẹ̀yin èèyàn lé, ẹ rí pé èyí tún lágbára. Ẹ rí pé èyí tún lágbára. Àfi k'Ọlọ́run ṣàánú wa o. Àfi k'Ọlọ́run ṣàánú wa o lọ́wọ́ àwọn olórí yìí. Àfi k'Ọlọ́run gbà wá. Bí a ṣe gbọ́, wọ́n ní àǹtí wa wọ́n láwọn náà gbé lẹ̀kẹ̀ lé àǹtí wa lọ́wọ́. Wọ́n ní àǹtí wa láwọn ò mọ nǹkan kan nípa ìlẹ̀kẹ̀. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní ariwo ni àǹtí wa fi sẹ́nu náà pa síta pé àǹtí wa ló fáwọn nílẹ̀kẹ̀ ńgbà tán travel o. Àwọn ò mọ nǹkan kan o nípa nǹkan tán fi sínú ìlẹ̀kẹ̀ o. Ẹ ṣàánú mi kábíyèsí o. Wọ́n ní àǹtí wa, wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ sí bẹ bàbá wa erin ńlá. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn odi wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà. Lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. A ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé, à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ẹ̀yin ará ilé, ẹ rí pé èyí tún lágbára. Wọ́n ní bí bàbá wa ṣe fa ancient sword wọn yọ nìyẹn. Wọ́n ní kábíyèsí ní ṣé ẹ rè pé àwọn ò mọ gbogbo nǹkan tẹ́ ń ṣe ni. Ẹ rí nǹkan kan. Àwọn dẹ̀ ń rí gbogbo ẹ̀. Ṣùgbọ́n àwọn ń wò yín. Àwọn ò sọ̀rọ̀. Ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ ń ṣe pátápátá òun ni ó wà ní ọwọ́ àtẹ́lẹwọ́ mi báyìí. Wọ́n ní àǹtí wa ń gbọ̀n níbi tí wọ́n tán kúnlẹ̀ sí.
wọ́n ní ṣe náà ń gbọ̀n. Ẹmọ tí gìrì bá ń gbéyàn, wọ́n náà ń gbọ̀n bí ẹni tó ní gìrì. Wọ́n ní díẹ̀ báyìí ló kù kí bàbá wa fi ancient sword kán fi gégùn fún wọn tí ò bá ń ṣe parọ́pò tó ń wọlé ní àsìkò yẹn. Wọ́n ní bí parọ́pò ṣe mú ọwọ́ kábíyèsí dání nìyẹn pé wọ̀ ò gbọdọ̀ ṣe é. Ẹ̀yin èèyàn lé nǹkan tí parọ́pò wá sọ, èmi á wá mú wá fún yín tí n bá ti wá post gist yìí, á wá jẹ́ continuation gist. Ọlọ́run Elédùmarè ọba láàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé, mo dúpẹ́ lọ́wọ́ àgbà, obìnrin, ọkùnrin fún ìfẹ́ tẹ ní sí mi. Ọlọ́run á nífẹ̀ẹ́ ẹ̀yin náà o. Ní agbára Ọlọ́run, ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o. Gbogbo ọwọ́ tẹ̀ ń lò tẹ fi ń tẹ subscribe, like, comment, share, ẹ ní fi gbé ọmọ sí ní ayé yìí. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Ọlá yín á máa pọ̀ sí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all.